wàhálà báyìí la ṣe rí Portable Werey Olorin àti ìyàwó rẹ̀ Bẹ́wàjí èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ju blow sí ara wọn. Ṣe ni wọ́n sọ inú ilé wọn di ibi tí wọ́n ti ń ja ẹ̀ṣẹ́. Bí ọkọ ṣe ń ju ẹ̀ṣẹ́ sí ìyàwó ni ìyàwó náà ń ju ẹ̀ṣẹ́ sí bóyá ká pè é ní ìjà ìfẹ́. Ẹ jẹ́ kí èmi àti yín ká jọ wo ohun tí Portable àti ìyàwó rẹ̀ èyí tí wọ́n ń dá lára. ọmọ ìwé yìí ni ọmọ ìwé yìí ni yá máa bẹ̀ máa bẹ̀ tó lọ bẹ̀ fọ́. So